èyí lọ́jọ́ ìṣẹ́gun ọlọ́run yóò bá wa ṣe ogun ayé wa láṣẹ wọlé àmín. ìròyìn fẹlifẹli náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹlifẹli TV lónìí tí í ṣe ọjọ́ Tuesday ọjọ́ kẹrìnlélógún nínú oṣù kẹwàá ọdún 2023 Bùnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún à ń darí padà bọ̀ lọ́wọ́. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Adájọ́ àgbà tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti alákòóso fún ètò ìdájọ́ ní orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí Kanu Agabi SAN bàbá òun mà ló ti sọ̀rọ̀ jáde o wípé kò sí ohunkóhun tó ṣe ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ti ọdún 1999. Agabi tó sọ̀rọ̀ ọ̀hún níbi ìpàdé ńlá kan ti ọdún 2023 tó jẹ́ ti àwọn igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Eléyìí tí àwọn igbákejì gómìnà tẹ́lẹ̀ rí tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò ọ̀hún Volume of Former Deputy Governors of Nigeria eléyìí tó wáyé nílùú Àbújá lánàá o ti ṣe ọjọ́ Ajé. Níbẹ̀ ni Agabi SAN tó ti sọ̀rọ̀ ọ̀hún ó ní ó jẹ́ ìyàlẹ́nu láti máa gbọ́ lẹ́nu àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ òfin ní orílẹ̀-èdè yìí wípé ìwé òfin orílẹ̀-èdè yìí tí à ń lò tó jẹ́ ti ọdún 1999 kò bá ìgbà mu mọ́, bẹ́ẹ̀ sì ni ó ń fẹ́ àtúnṣe àti àtúnyípadà. Lójú ìwòye Agabi ó ní kò sí nǹkan kan tó ṣe ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ti ọdún 1999 bí kò ṣe wípé kí àwọn ènìyàn kí wọ́n ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ o. Oníbàkan náà ni àwọn kan ni wọ́n ń sọ wípé ìwé òfin orílẹ̀-èdè yìí ti ọdún 1999 ó ní ọwọ́ kan jàre ti àwọn ológun nínú ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ bí kò ṣe wípé ìlànà tó tọ́ àti eléyìí tó yẹ tí ìjọba alágbádá òkú ni wọ́n fi gbé ìwé òfin ti ọdún 1999 ni wọ́n fi gbé kalẹ̀. Ó wá ní kẹ́ ẹ wá wò ó ní bó tún kórì ó ní bí wọ́n bá ṣe àmúlò àwọn nǹkan rere tó sodo sínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ti ọdún 1999 ó lóun fi dá àwọn orílẹ̀-èdè lójú wípé orílẹ̀-èdè yìí yóò máa lọ síwájú sí ni ní ohun tó dáa àti ohun tó mú tí yóò mú ìlọsíwájú bá orílẹ̀-èdè yìí. Ó ní kódà gan ọkọ̀ tí èèyàn ń gbérìn bó ti wù kí ọkọ̀ òun ó bàjẹ́ tó ó ní wọn nípa lórúkọ dà o ọkọ̀ òun náà ni ọkọ̀ ó máa jẹ́ torí pé mọ́tò ẹlẹ́sẹ̀ mẹ́rin òun náà ni wọn yóò máa pè é bó ti wù kí ọkọ̀ òun kó darúgbó tó òun ni wọ́n máa pè é ní ọkọ̀ wọn nípa lórúkọ dà pé ní ọ̀kadà alùpùpù tàbí kí wọ́n sọ wípé kẹ̀kẹ́ márúwá o gẹ́gẹ́ bí Agabi bó ti sọ̀rọ̀ òun lánàá nílùú Àbújá. Ó ní digbí níwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà tọdún 1999 digbí ló ṣì wà bíi títà àtijọ́ tó sì ń ṣiṣẹ́ ìyanu títí di àsìkò yìí. Àwọn alágbàtà epo bẹtiróòlù àti afẹ́fẹ́ ìdáná ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n jẹ́ ti aládàáni àwọn mà ni wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ jáde ò wípé àwọn aríjẹní màdàlú ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n bẹ nínú kọ̀rọ̀ tí wọ́n ń fa ọkọ̀ ìlọsíwájú abala ẹ̀ka ti ọ̀rọ̀ epo bẹtiróòlù àti afẹ́fẹ́ ìdáná ò ni wọ́n fà sẹ́yìn àwọn èèyàn tí wọ́n pè ní kàbá. Ó ní àwọn gangan nìṣòro bí ọ̀wọ́n gógó afẹ́fẹ́ ìdáná bó ṣe gbadé kan jákèjádò ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sì ń darí kinní ọ̀hún lọ sí orílẹ̀-èdè bòmíì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu àwọn alágbàtà afẹ́fẹ́ ìdáná epo bẹtiróòlù ní orílẹ̀-èdè yìí eléyìí tí ààrẹ wọn Ọládàpọ̀ Ọlátúnbọ̀sún tó léwájú ikọ̀ ọ̀hún lọ síwájú àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà náà níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ pátápátá tóun ti ẹ̀dùn ọkàn wọn jáde o wípé bá àbá ní parọ́ tanra wa ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí ó ti kan lówó ó ti kan lọ́rọ̀ tóun ti mẹ̀kúnnù bó ti kan ọmọdé náà ló sì kan àgbàlagbà
bẹ́ẹ̀ ló kan ọkùnrin àti obìnrin tó bá ti joyè nítorí wípé ọ̀rọ̀ epo bẹtiróòlù ní orílẹ̀-èdè yìí ó ti di ọ̀wọ́n gógó, bẹ́ẹ̀ sì ni àwọn alágbàtà epo aládàáni wọn ò rí epo bẹtiróòlù rà. Ó ní kẹ́ẹ̀túwàwò afẹ́fẹ́ ìdáná tá a mọ̀ sí gáàsì olóhùn náà ti di ọ̀wọ́n gógó nítorí kó lé ní ẹgbẹ̀rún kan báyìí èyí tí wọ́n tà ó ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ òun làwọn ń gbà á tà lọ́wọ́ àwọn ènìyàn. Wọ́n ní ọwọ́ àwọn èèyàn ohun tí wọ́n ti wá ń gbà ní ìbẹ́ẹ̀bẹ́ẹ̀ náà àwọn náà wọ́n tuntun padà wọ́n ti fi iṣan wọ́n ti fi lé mọ́ tó sì jẹ́ wípé kò sí afẹ́fẹ́ ìdáná ọ̀hún látàrí àwọn jàǹdùkú àti àwọn oníṣẹ́ ibi ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà, àwọn tí wọ́n jókòó sínú kọ̀rọ̀ tí wọ́n ń wa ọkọ̀ orílẹ̀-èdè yìí sẹ́yìn tí wọ́n jẹ́ kí ìlọsíwájú kó dé bá ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí tó jẹ́ àwọn oníṣẹ́ ibi ọ̀hún. Àwọn gangan ní ìṣòro eléyìí tó ń kojú ọ̀rọ̀ afẹ́fẹ́ ìdáná àti epo bẹtiróòlù. Bí Ọlátúnbọ̀sún bó ti tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó wá rawọ́ ẹ̀bẹ̀ àtòun àti àwọn ikọ̀ rẹ̀ tí wọ́n jọ lọ sí iwájú àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ni wọ́n dọ̀bálẹ̀ gbalaja wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ yèyé ọmọ ní gbọmọ o bí ìròkẹ̀rẹ̀ ti ń gbọmọ Ọ̀rúnmìlà, kí wọ́n wá wọ̀rọ̀ kò fi ṣàdá lórí àwọn kàbá tí wọ́n ń fa ọkọ̀ ìlọsíwájú orílẹ̀-èdè yìí sẹ́yìn kí orílẹ̀-èdè Nàìjíríà lè bọ́ kúrò lọ́wọ́ àwọn jẹgúdújẹrá olóṣèlú àti àwọn oníṣẹ́ ibi. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke bàbá òun ló ti fagilé gbogbo ìrìn àjò eléyìí tó bá ní ṣe kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà láti ìpínlẹ̀ rẹ̀ ní Ọ̀ṣun lọ́hùn-ún lọ sí ilẹ̀ òkèrè fún àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá lẹ́ka ètò ìṣèjọba rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti fagilé báyìí o wípé kò sí kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ òkèrè láti lọ máa da owó rọ̀gùnrọ̀gùn nù kí àwọn tí ilẹ̀ òkèrè ọ̀hún tí wọ́n fi ń ṣùgbọ́n ètò ọrọ̀ ajé wọn ṣùgbọ́n tó ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà Adémọ́lá Adeleke tó wòye ọ̀rọ̀ ọ̀hún lópin ọ̀sẹ̀ tó kọjá lọ yìí ní ìgbà tí ìròyìn wá gbé jáde ní àná tí í ṣe ọjọ́ ajé ọjọ́ Monday ọjọ́ 23 nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí látọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke eyín ọ̀gbẹ́ni Ọláwálé Rashidi èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde ó sọ di mímọ̀ wípé gómìnà Adeleke ó ti sọ di mímọ̀ fún gbogbo àwọn òṣìṣẹ́ ọba pàápàá jù àwọn tí wọ́n jẹ́ ọ̀gá lẹ́ka kankan wípé oníkálukú wọn ò gbọdọ̀ kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí lọ sí ilẹ̀ òkèrè fún ìpàdé kankan tàbí ohunkóhun kankan o nítorí wípé owó rọ̀gùnrọ̀gùn èyí tí wọ́n yóò máa dànù sínú igbó Atua lọ sí ilẹ̀ òkèrè ọ̀hún kí wọ́n kó owó ọ̀hún sílẹ̀ láti fi ṣe ìgbárùkùtù ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun. Olóhùn gangan ni ó yẹ kí oníkálukú wọn kí wọ́n mú ní ọ̀kúnkúndùn báyìí. Gómìnà Adeleke wá tẹ̀síwájú ó ní nǹkan kan ṣo tó lè mú ẹnikẹ́ni kúrò ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ sí ilẹ̀ òkèrè ní wípé ohunkóhun tó bá ní ṣe pẹ̀lú ìpè pàjáwìrì tí òun tóun jẹ́ gómìnà òun sì gbọ́dọ̀ mọ̀ sí kóun fọwọ́ sí o. Ó ní òṣìṣẹ́ ọba ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tó bá kan tí ọ̀gbọ̀n yìí sí ìgbésẹ̀ yìí yóò pàdánù iṣẹ́ rẹ̀ lọ́wọ́ kan ni o, gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Ọláwálé Rashidi bó ti gbé ìròyìn ọ̀hún jáde fún àwọn akọ̀ròyìn nílùú Òṣogbo tí ṣolúlù ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá ti ṣe ọjọ́ ajé lẹ́yìn àbábọ̀ ìpàdé èyí tí gómìnà Adémọ́lá Adeleke tó ṣe pẹ̀lú gbogbo àwọn lọ́gàálọ́gàá tó fi mọ́ gbogbo àwọn alábòójútó jákèjádò ní ìpínlẹ̀ Ọ̀ṣun lójúnà láti lè mú ìdàgbàsókè èyí tó lọ́rìn bá ìpínlẹ̀ náà kí wọ́n yé máa da owó nù sínú kòtò àṣedànù. Ọwọ́ àjọ àwọn Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo mà dé gan pẹ̀lú bí wọ́n ṣe fi ọwọ́ òfin mú àwọn kọ̀lọ̀sí àwọn afurasí oníṣẹ́ ibi ní ìpínlẹ̀ náà èyí tó tó 23 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ ọ̀gá àgbà àjọ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo eyín ọ̀gbẹ́ni Adétúnjí Adélẹ̀yẹ òun mà ló sọ di mímọ̀ ó ní látàrí akitiyan àìwo àwọn àjọ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo lójúnà láti lè fọ ìpínlẹ̀ ọ̀hún mọ́ kúrò lọ́wọ́ àwọn elétí ikún ẹ̀dá
èyí tó kọ̀ jálẹ̀ láti jáwọ́ nínú iṣẹ́ ibi. Òun ló fà á tí wọ́n fi rí àwọn afurasí èyí tí wọ́n mú fún oríṣiríṣi ẹ̀sùn èyí tó tó bí 23 tí wọ́n rí mú láwọn ìjọba ìbílẹ̀ 18 ní ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí Adeleke ti sọ̀rọ̀ ń di mímọ̀ lánàá nílùú Àkúrẹ́ olólùlé iṣẹ́ àjọ Àmọ̀tẹ́kùn èyí tó ń bẹ nílùú Àkúrẹ́ tí ṣolúlù ìpínlẹ̀ Ondo lánàá ọjọ́ Ajé lásìkò tí wọ́n ṣe àfihàn àwọn oníṣẹ́ ibi afurasí ọ̀hún èyí tó tó 23 ló sọ di mímọ̀ pé oríṣiríṣi ẹ̀sùn òun ni wọ́n mú àwọn èèyàn ọ̀hún fún bí ẹ̀sùn ìdígunjalè, kí wọ́n jíyàn gbé, àwọn tí wọ́n ń kó èèyàn ṣòwò ẹrú, àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àti àwọn oníjàgídíjàgan tí wọ́n ń da agbègbè rú. Àwọn wọ̀nyí tó jẹ́ pé ìròyìn ó sì fi ìròyìn múlẹ̀ lọ́dọ̀ àwọn. Ìdí rèé tí àwọn tí wọ́n ṣe ń lọ síbẹ̀ láti máa he àwọn oníṣẹ́ ibi ọ̀hún mú bí ìgbèyàn fọwọ́ he ìgbín lára igi ọsàn ni. Ní báyìí gbogbo wọn pátá ni wọ́n ó taari wọn lọ sí olúléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà láti bẹ̀ kí wọ́n taari wọn lọ sí ilé ẹjọ́ kí ilé ẹjọ́ kó sì ṣe ìdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Lákòótán nínú ọ̀rọ̀ ọ̀gá àgbà àjọ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Adeleke sọ di mímọ̀. Ó ní àwọn òsùn àwọn àwọn sì ń tẹ̀síwájú. Bẹ́ẹ̀ sì ni àjọ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo ó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá àti gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù lójúnà láti lè fọ ìpínlẹ̀ Ondo mọ́ kúrò lọ́wọ́ àwọn jàǹdùkú, àwọn oníṣẹ́ ibi, adọ́gọ́lóhùn kígbe, àwọn tí ń jiyàn gbé àti àwọn èèyàn oníwà búburú èmí ní ìpínlẹ̀ náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin tàkasùfé ọmọ orílẹ̀-èdè yìí èyí John Njeri Imai tí gbogbo èèyàn mọ̀ sí Scarlet, òun mà ló ti sọ̀rọ̀. Scarlet sọ̀rọ̀ jáde, ó ní nínú inúfu àyàfu làwọn wà báyìí àtòun àti àwọn ẹbí ọ̀hún ó ní inúfu àyàfu làwọn ń gbé nínú ilé àwọn lọ́wọ́ báyìí látàrí ìgbésẹ̀ kan àti ìṣẹ̀lẹ̀ kan eléyìí tó ṣẹlẹ̀ sí Scarlet, eléyìí tí àwọn àjọ èyí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣíṣowó ìlú kùmọ̀kùmọ̀ EFCC tí wọ́n dédé ya wọ inú ilé rẹ̀ nínú ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn lórí ẹ̀sùn àti ìròyìn kan tí wọ́n ní àwọn àjọ EFCC wọ́n gbọ́ lórí Scarlet wípé arákùnrin òǹkọrin náà ó jẹ́ ọ̀kan nínú àwọn oníjìbìtì tó ń lo ayélujára láti fi gbá àwọn ènìyàn, èyí tó fà á kí wọ́n ya wọlé rẹ̀ lójijì pẹ̀lú àwọn ìbọn tó ń ti àwọn ológun èyí tí wọ́n dúró wámúwámú. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ni Scarlet wá sọ̀rọ̀ jáde. Ó ní láti ìgbà náà inúfu àyàfu ni òun àti àwọn ẹbí òun ni wọ́n ń gbé nínú ilé báyìí Scarlet tó sọ̀rọ̀ náà lórí ètò kan ní ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu tí ọ̀rọ̀ àti ìwádìí tó dé ibi ìṣẹ̀lẹ̀ náà ló ti sọ̀rọ̀ jáde wípé ọkàn òun ó sì ń mì lójólójó ni àfi bí ẹ̀dọ̀fóró eléyìí tó ń bẹ nínú òbúkọ ni ó ní àtòun àti àwọn ẹbí òun oníkálukú wọn ni wọ́n sùn tí wọ́n fi ojú kan ríran tí wọ́n sì fi ojú kan sùn láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ àwọn EFCC ọ̀hún tó ń tí ẹ̀sùn tí wọ́n fi kan òun láti ìgbà tó ti ṣẹlẹ̀. Ó ní òun bẹ Ọlọ́run ọba àánú kó dákun dábọ̀ kó pèsè ààbò tó péye fún ìdílé òun àti ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Bákan náà ó wá rọ àwọn àjọ EFCC láti máa ṣe ìwádìí fínífíní kó tó di pé wọ́n dédé ya wọ ilé onílé fún àwọn ẹ̀sùn èyí tí ò ní ìfẹsẹ̀múlẹ̀ rárá tí wọ́n fi ń kan àwọn ènìyàn. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun títí dojúmọ̀ la tẹ́tùmọ̀ láǹfààní láti bá ọkùnrin ní ìpàdé. Mo gbà á ládùúrà wípé ilé òní ilé wa ọ̀nà nínà wá ayọ̀ òun àlàáfíà láàfin pàdé. Fúnmi Adénúgà lẹnu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.